career lọ òun ni kò gbajúmọ̀. Má wá débẹ̀ tán kó wá máa lọ chase girls in the snow. Come on, Dad. Ẹ mú mo tẹ bí now. Ẹ mọ̀ wípé ibi tó bá fi ẹlẹ́mọ̀ṣọ́ mi ṣọ́ ló máa ń ṣọ́ Daddy. Ẹlẹ́mọ̀ṣọ́ kọ́, Ṣọ̀gúnmọ̀ṣọ́ ni. Anyway, ọmọ ti tèmi ìwé ló ń lọ bẹ̀yẹn lọ́kà. Kò lọ chase ẹni obìnrin. You better be. Better be. Yeah. That being said, Dad, mo ń rò kankan ni o, Daddy. Kí ni ẹ? Because àwọn kankan wà tí mo mọ̀ pé mo máa ní so mo fi pé kí n jẹ́ kẹ́ gbọ́. Dad, mo fi pé after everything that is said to everything tí gbogbo ti wà ready. I feel like I need some expensive and big shopping. What? You need what? Big and expensive shopping, Dad. I need to get some beers, my jewelries and watches, Dad. Ẹni tá bá lájọ jújù la máa ń jù. Gbogbo nǹkan ló fi jọ màmá ẹ. Èwo wá lè bu ara. Wojú mi dáadáa. When I went to the UK in 1982, I went there with my brain and just 2 outfits. Ọkọ mi, ìwọ náà gbọ́n kò tún sọ. 1982. Lọ́hùn. Ṣé ẹ fẹ́ fi ìgbáyé tí yín wé generation táwọn ọmọ wa yìí ni? Ẹ wò kọ́ tó fẹ́ ló ti sọ fún yín yẹn. Wojú mi dáadáa. Advice tẹ́ máa fún ẹ, ó ní mo ti fún ẹ. Ṣé wàá rí big shopping, whatever. Collect it from your mother. Máa wọrí tí ẹ darí. Mo ṣe máa gbowó lọ́wọ́ ọkọ mi tá máa fi ṣe shopping. Yes, me. That's my mom. Are you guys all right? So, ẹ bẹ̀ mú mi sáàrin kẹ́ máa. Kò rí bẹ́ẹ̀ ọkọ mi. Ó ń bọ́ mọ ìjẹ́. You have to give us money. Ta ló kọ lówe? Ẹlẹ́mọ̀ṣọ́. Ọmọ Yorùbá lọmọ mi náà. Ló ṣe sọ pé ẹlẹ́mọ̀ṣọ́. Ẹ̀yin lẹ sọ pé ká máa gbé àṣà lárugẹ àwọn ohun ọba tẹ́yìn náà ti ń sọ ni mo ti ń mú ní. Èmi ni mo sọ fún ẹ pé ẹlẹ́mọ̀ṣọ́. Dájú ṣe máa fẹ́ kí n dán kí lọ gbàgbé ní. Kí lọ gbàgbé ilé. Àwọn ọmọ mi ti bọ̀ sí. Wà á ti bá mi ṣe kò ṣiṣẹ́. Good afternoon, sir. Good afternoon. Good afternoon. How are you? Very well, thank you. Sir, you said you wanted to see us. Yes, sir. Àbí enter John lọ so. No. She's my girlfriend. Really? Okay, so ìjókòó wa yìí, what is it all about? Mommy, there is a situation. Situation? What happened? Kí ló ṣẹlẹ̀? Bewaji lórúkọ. Okay. Bewaji just told me that she's pregnant. Somi? What? What did you just say? She's pregnant. Ó ti lóyún. Somi. Ha! Ìwọ fún obìnrin lóyún, àbí kí ló sọ tí mo gbọ́ yẹn? Ìwọ fún obìnrin lóyún? Sorry, sir. Sorry? Somi, you are sorry. Sorry for what exactly? Kí ni nǹkan tó sorry fún? Oh! Ní ìwọ tí a ti put everything together pé kó lọ sí ìlú òyìnbó, kó lọ ṣe masters. Oh, wá rí nǹkan kan tó lè fi surprise wa as your parents. That pé kí wọ́n lọ fóbìnrin lóyún. Somi, and you, what do you say your name is? Bewaji, sir. Bewaji or whatever you call yourself. Oh, ó ti mọ̀ kó fẹ́ lọ sí ìlú òyìnbó, fẹ́ lọ kàwé. O wá believe pé the only thing you can do ó ní kó foyún dè mọ́lẹ̀, right? Oh, not at all, sir. No. Somi, I'm highly disappointed. Ìwọ tí mo ti rò yí pé wọ́n ló máa gbé ògo ìdílé yìí ga. Ìwọ tí mo believe pé ọmọ dáadáa ti tán. Pé tí mi ò bá tiẹ̀ bí jẹ́ yọkan lọ, kẹ́yọkan yẹn kò dirú kò dìgbà. Tí mo fẹ́ kó lọ kàwé nílùú òyìnbó. Now tó ti wá decide láti be father. Kò sí wàhálà. I'm happy. Now listen to me and listen good. Sórí owó tí mo fẹ́ fi rán ẹ lọ sí ìlú òyìnbó láti lọ ṣe masters ẹ̀yẹn.
owó yẹn máa bẹ̀rẹ̀ sí fi plan wedding kò dá ṣe pé máa bẹ̀rẹ̀ òun ni máa fi ṣe wedding fún and that's final. Ẹranko játijàti and you say what? Irú rọ̀ǹbòrùn ṣé bí fún ẹ ló jàjẹ́. Show me cut that. Have you seen what you've cost me now? Wait, if you say anything else, I will. If you don't test me, Somi. And you, Ma? Ha! Oh. We barely knew each other. A ṣẹ̀ṣẹ̀ pàdé ni ó dẹ̀ sọ fún mi pé òun ti lóyún. Ó sọ fún ẹ pé òun ti lóyún àbí ìwọ ló ní oyún? Ṣé ẹ súnmọ́ra yín ni? A súnmọ́ra wa. So? Then ìwọ ló lóyún? Ìwọ ni ó lóyún because if you went ahead to have unprotected intimacy with her, ìwọ ló lóyún. But mommy, ọmọ yẹn ló messed up. Because kò sí yẹn nínú agreement wa wípé ọmọ lóyún fún mi. What we agreed upon is just for us to be together and that's it. Kò sí pé èmi àti ẹ̀ máa fẹ́ra. Ẹ máa gbogbo yín sọ̀rọ̀. It was just for you people to be together and that's it. So what were you expecting? When you went ahead to have unprotected intimacy with her, what were you expecting? A visa? See, Mom. Èmi ń travel out. Ọmọ yóò dẹ̀ lè lọ fún yín dè mí mọ́lẹ̀. Ẹ wò mọ́ mi. Nǹkan tẹ́mi fẹ́ kí bá mi ṣe nísìnyí wípé ẹ bá mi wá bẹ́ẹ̀ ṣe máa bá mi bẹ̀ dáàdì. Tẹ́yìn bá ti bẹ̀ dáàdì, ó ti tán kọ́ èmi ti conclude lórí oyún yẹn. Mi kò sí ṣíṣe kò sáì ṣe, mo máa lọ ṣe oyún yẹn. Sọmi! Sọmi! Ẹ gbà mí! Ṣé mi mo bí ẹ? Sọmi! Mo máa lọ ṣe yín fún ọmọ lọ. Bí mo gbé, ó máa lọ ṣe, ó máa pa. Òun náà ti messed up láti bẹ̀rẹ̀. Mi ò jẹ́ kí nǹkan kan tie me down. Mo dáràn. Mo ní nǹkan tí mo ṣàtòrí ẹ̀ pé ni wípé ìjọ ẹ bá mi bẹ̀ dáàdì. Kí dáàdì má bínú, kí dáàdì má withdraw gbogbo nǹkan tó náà máa ṣe fún mi, kí dáàdì má stop ẹ̀. Ṣó tán? Ṣó ti tán báyìí? Arọ yín tó bá máa dáràn kò ní lọ dá síwájú. Orí ẹlẹ́sẹ̀ kan ló máa dá sí. Nígbà tó dáràn tó ń sún oníkèmí ló máa bẹ bàbá ẹ̀. So èmi ni kó máa pariwo mọ́, èmi ni kó máa rẹ́ ní sọ́ọ̀tì lé lórí. Oh goodness. Kí ni ń bá wí, kí ni ń bá sọ, ìkẹ́ni èkìndí méjì kábànújẹ́. Kí ni ń bá wí. Má ṣe báyìí náà, ó ṣàníyàn ń bẹ̀ láti nǹkan. Dúró, ó kàn ń bẹ̀ mí ò ń bẹ̀ mí. Kí ni nǹkan tó ń bẹ̀ mí fún? Ó ṣáà máa ní nǹkan tó ṣe. Lórí ọ̀rọ̀ ọmọ wa ni Sọmi. And what about him? He's sorry. He's deeply sorry. Ṣé nǹkan tó fẹ́ bá mi sọ ni? I'm off to the clubhouse. Má ṣe bẹ́ẹ̀ Mákindé jọ tó lọ lọ́hùn. My love. My love. Ọkọ mi. Ṣé rí nǹkan tọ́mọ ikú mi sí báyìí? Kí ni gbogbo ilẹ̀ ìbáyẹn sí? Wọ́n kò tí ń díṣẹ́ ẹni ló ń tọrọ ẹni gbẹ́kù. Kí ni ń bá wí, kí ni ń bá ṣe, ìkẹ́ni èkìndí méjì kábùsẹ̀kùn. Ìjó ọmọ mojú fowórọ̀ mi jó. Ẹ bá mi kí abiyamọ pọ̀ kú ìtọ́jú. Ìjó ọmọ mojú fowórọ̀ mi jó. Ẹ sọ fún mi pé ẹ ń bọ̀. Wo nǹkan tó ń ṣe mí kò gbà kí kọ́kọ́ máa announce pé mo bọ̀ náà. Kí ló ṣẹlẹ̀ Sọmi? Àbúrò ẹ ni o. Sọmi àbúrò mi. Kí ló ṣe? Sọmi ti lọ dáràn sí mi lọ́rùn. Ọ̀ràn. Ó ti lọ fún ọmọbìnrin kékeré kan lóyún. Lọ́mọ tó jẹ́ wípé kó wá lọ ṣe masters ní UK. Òun ni gbogbo ètò tá a ṣe sílẹ̀ fún. Sísítà mi ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé Sọmi pààyàn àbí ó ṣe nǹkan kan. Sọmi dáràn, ó fún yàn lóyún. Sọmi ò ṣọmọdé mọ́. Sọmi tó ti dàgbà tó ti bàlágà ẹgbẹ́ ẹ̀gán ti bí mẹ́ta bí mẹ́rin lẹ́wọ̀n pariwo pé ó dáràn. Oyún ò ń ṣọ̀ràn jàre sísítà mi. Ṣé nǹkan tá à ń sọ nìyẹn ni? With all the preparations we have already done. Ṣé bóyá kó wá lọ travel kó lọ ṣe masters ẹ̀ ni?
What did the silly boy do? He went to get somebody pregnant. Lórí ọ̀rọ̀ travel yẹn, mo ṣì ní tó bá di weekend máa pè yín pé ṣó ti wá lọ báwo lẹ ṣe wá ṣe sí. Nísìn bàbá ẹ̀ ti sọ pé since tó ti jẹ́ pé marriage lóhùn kó kúkú dúró sí Nàìjíríà kóhun ṣe wedding fún. Wàhálà tó kó mi sínsìn nìyẹn. Bọ̀ kò yẹ kó wá máa bínú bẹ́ẹ̀ yẹn. Bó sister mo yẹ kínú tí yín náà máa dùn. Sọmí fún yàn lóyún at least ẹ ní grandchild. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ò mọ bàbá ẹ̀. Well, to be honest, inú tèmi dùn. I am excited. Inú mi dùn that my only son is going to give me a grandchild. But mi ò tó bẹ́ẹ̀ láti sọ níwájú Mákindé. Sister mi ẹ̀rọ ọkàn. Àṣálẹ̀ ni kọ́ máa rí ìyá tí bọ́ ṣe ń rí ìyá. Ọkùnrin náà làwọn ọkọ̀ máa rò pé ọmọ táwọn fẹ́ rán lọ sí lóyìnbó lọ kàwé. Ó fún yàn lòun igbá àwo. Àlè ní kọ́ máa wùwà bọ́ ṣe ń wùwà mọ́. Sister mi máa bẹ̀ wọ́n náà ni. Kò sí kọ́ta fẹ́ ṣe. Gbogbo èyí tó ń sọ yìí sì kò ṣe pé mi náà ó mọ̀. Àmọ́ ẹṣẹ́ ti ṣe already. Ọ̀bẹ gé ọmọ lọ́wọ́. Ọmọ sọ̀bẹ nù. Ọbẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe. Sister mi tẹ̀sán kalẹ̀ náà. Ọ̀rọ̀ ni o. Àwọn ìmọ̀ kan tá máa ṣe. Bí ọmọ gbọ́n ọmọdé tèmi. Bá ní ẹ jẹ́ àtúbọ̀ fún wọn time. Ẹ jẹ́ àfún wọn ní bóyá ọjọ́ 3 àbọ̀sẹ̀. A máa bẹ̀ wọ́n ní kò sí kọ́ta fẹ́ ṣe sí báyìí. Tá bá bẹ̀ wọ́n léni irú bẹ́ ṣe bẹ̀ wọ́n sìn kẹ́ tó wá bíbá sí tó ti dà yín lò tó wá máa fi di bóyá bíi Sunday sí Monday àtúbẹ̀ wọ́n wọ́n bá tún gbọ́ àtún fún wọn ní bóyá 2 days 3 days àtúbẹ̀ wọ́n àwọn máa bẹ̀ wọ́n ní kò sí kọ́ta fẹ́ ṣe sister mi ìyẹn lẹ wọ́n á ṣe gbùrùgbùrù bọ̀. Kí ló fẹ́ kí n ṣe mélòó ni mo ní ṣe bẹ́ẹ̀ yẹ kan ṣoṣo yìí náà ni ṣé bẹ́ẹ̀ yìí náà ni mọ̀dé máa bẹ̀ jẹ́ olúwa tó fẹ́ gbọ́ olúwa máa jẹ́ ó gbọ́ o. wọ́n jọ máa bẹ̀ wọ́n náà sister mi ẹ kókó ẹ wá ẹ jẹ́ ní kọ́mọ yìí fún yín ní bóyá mineral bí. wọ́n mi ò mú mineral jáde tó ń ṣe mí jọ ojú yín tí mo rí mi láìkí ẹ. tó ń ṣe mí ju mineral lọ jáde. ọkọ mi ṣọ́ọ̀tù rẹ̀ lọ mo bẹ̀ ẹ́ ní jù mí. ok jẹ́ ká gbà wípé ó ti ṣe àṣemáṣe ó dẹ̀ ti bá wí ó ti bá a sọ̀rọ̀ níbi tí ìyá ti ń bọ́mọ sọ̀rọ̀ tó ń gbọ́ and I'm assuring you that kò ní ever ṣe irú mistake báyìí mọ́ ṣọ́ torí Ọlọ́run you know he's still a boy. He's still a boy? Is that what you say? He's still a boy? Ló fún yàn lóyún. Ṣó mọ̀ wípé òun púpọ̀ ní lọ́wọ́ wa. Jẹ́ ká gbà wípé Ọlọ́run fẹ́ fi eléyìí fún àwa náà ní Morounkeji ni. Wúràọlá, nǹkan tó ti ń sọ tẹ́lẹ̀ mo ṣe gbọ́ yẹn. Spare me of this. I don't want to hear that. Okay, Bàbá mi sọ yẹn. Má bínú, I won't say that. Má bínú, jọ̀ọ́ torí Ọlọ́run. Ọkọ mi jọ̀ọ́. Ní ọmọ tó yẹ kó lọ sílùú òyìnbó kó lọ kàwé. Ọmọ tó yẹ kó the boy that should make us proud. She máa kàwé now. She máa lọ lóyìnbó, ó máa kàwé, and he's definitely going to make us proud. I promise you. Ó dá mi ti bọ̀. But ọmọbìnrin tá à ń sọ ẹ, she's nothing but a gold digger. Ọkọ mi, má jẹ́ ká tún máa káwọ́ àkàsẹ́yìn mọ́. Jọ̀ọ́, dẹ má wọ́ o. Mo ti béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, mo ti tẹ̀ nínú dáadáa. He told me that the girl has finished her studies. So she's not going to be a liability to him. Please. Ó dá mi ti bọ̀. But there's still one more thing. What again? Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Ìjó ọmọ mojú fowórọ̀ mi jó. Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. In fact, mi ò mọ nǹkan tí mo lè sọ. Ṣé rí ọmọ mi tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín? For the past 20 years tí bàbá ẹ̀ ti kú. Àdágbé àdáfà ni o. Kò séyàn kankan àfọlọ́run.
and torí títí egungun ni mo ṣe remarry rárá. All because mo fẹ́ kó jẹ́yàn láyé kó lọ sí school so that kò ní máa ó máa wà independent. Ó kò dédé ló kàn pè mí ló sọ fún mi pé mọ́mí òun lóyún. I was like, oyún how? Ṣé ó fò mọ́ ẹni? Ṣé ó ta mọ́ ẹni? I was so mad. I was like, how come? Because throughout secondary school days, uni, me ever got anything, like, she's just a good girl. But kí ni mo fẹ́ ṣe? Azabiamo kí ni mo fẹ́ ṣe? Òun nìkan ló wà lọ́wọ́ mi. Kò ní níwájú, kò ní lẹ́yìn. Sherry aunty, ó ní neighbor mi kan down this road. Age mate ọmọ mi ni tó lóyún. Ṣé mo nǹkan tí ìyá ẹ̀ fojú ẹ̀ kan ṣá? Ìyá ẹ̀ fẹ́ gbẹ̀mí ẹ̀, ẹ̀mí ẹ̀ fẹ́ bọ̀. Gbọ̀ngbà tọ́mọ yẹn rí pé wàhálà ẹ̀ pọ̀. Ó lọ ṣẹ́yún ni o. Oh no. Jesus. Ṣebí tó bá tiẹ̀ ṣẹ́yún tó bá wà láyé, a máa rí nǹkan sọ. Ó ṣẹ́ oyún. Ọmọ yẹn kú. Ọmọ tó wà nínú ẹ̀ gan, wọ́n flush ẹ̀ away. Oh my goodness. Ìyá ẹ̀ regret dọ̀la ni because ó dàbí egbò àdájì náà. Jesus. Bẹ́ẹ̀ni. Tí n bá rí woman yẹn kojọ́ wèrè kojọ́ asínwín, ó kàn máa òun gan regret ẹ̀. Me understand and I don't know bóyá torí pé ó jẹ́ pé òun nìkan lọ́wọ́ mi ló ṣe lọ́ọ́ ṣe kà fún mi ló ṣe nǹkan tó ṣe yẹn. Mi ì dẹ̀ fẹ́ kí tèmi rí bẹ́ẹ̀. Wo tiẹ̀ ní rírú ẹ̀ lágbára. Because gbogbo èrè abiyamọ láyé yìí ní pé ká jèrè àwọn ọmọ wa. Bẹ́ẹ̀ni. Ṣé understand? Òun mo ṣe sọ fún pé ẹni tó fún lóyún àti bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ìfà gbogbo ìran wọn. Mo fẹ́ rí wọn. Kí n lè mọ̀ pé ọmọ yẹn ó ní okùn dì. Madam, Sherry, number one, I feel your pain. Would you understand the way that she feel? Even if it is already, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó yé mi. Uncle, I understand. Understand. Sherry, tẹ́ bá wo èmi àti ìyàwó mi. Tẹ́ ọmọ wa náà, ẹ máa rí pé ìdílé gidi ló ti wá. Ṣé wá rí madam? Ṣé wá rí láti ìgbà tí mo ti fẹ́ ìyàwó mi? Anything bóyá kéèyàn ṣe ṣìnà tàbí kò ṣẹlẹ̀ rí. Ṣé ẹ̀dẹ̀ rẹ ọmọ mi? Kò lè sírú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣe wá rí ó dùn mí pé ẹ sì ń bẹ̀ nígbà tóun náà break news yìí fún wa. Mo máa bá ọmọ ìwí o. Mo bá wí débi pé tó bá ṣe pé ẹ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn tóun break news yìí fún wa. Mo máa bá ọmọ ìwí o. Ẹ wo àánú ẹ máa ṣe yín. Àánú ò lè ṣe mí. Tó bá ṣe pé ẹ rí ìwé díẹ̀ ló kù báyìí ké. Ṣé rí àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tá a bá fi ọ̀tún bọ́mọ wí àfi ká bó sì fà mọ́ra. Madam, ṣé rí nígbà tí inú ń bí mi yẹn ìyàwó mi wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn gangan lórílẹ̀ àfi bí wàá ta domi tútù sínú èèyàn wípé ìgbà tóun náà ò ju púpọ̀ báyìí lọ lọ́wọ́ wa bí ẹni bọ́lọ́hún tún fi yẹn ò fi ẹmọ kó yẹn kán sínú ọlá bẹ́ẹ̀ni sọ mo wá wò pé nǹkan èèyàn ń di méjì kí ni òbí. Ọmọ yín kò bá ti ní sùúrù náà. Ọmọdé ló ṣe. Nǹkan tó máa ṣe ó máa sún wọn náà. You are right. Ẹ wò ó máa bínú. Madam, ṣe rí ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ terrible time ló bọ́ sí time tí ò tiẹ̀ yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Èmi àti ìyàwó mi we put resources together we put all the connections together a fẹ́ kó lọ ṣe masters ẹ̀ ní UK. Ọmọ mi ńkọ́. Ṣe rí lásìkò tó jẹ́ pé gbogbo nǹkan ti bọ́ sí ló break news. Ṣọ́jọ́ máa lọ ní. Madam, n tí mò ń try láti jẹ́ kó yé yín ni pé time yẹn gógún wrong time ni fún òun gan láti fóbìnrin lóyún ìdí nìyẹn tí mo ṣe bínú tí mo faraya but gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ọmọ ẹni ò ṣáà ní burúburú ká lè fẹ́ kó gbàjẹ́ ọmọ mi náà ni so ẹjọ́ ilé aláyọ̀ ló wà. Ejuma, ẹ má bínú. Every parent will be sad and angry tí wọ́n bá ṣe àṣemáṣe. But what is ṣẹlẹ̀ already? And we want to assure you that we are respectable people. Honestly. Ní dáadáa yín. Nǹkan tó jẹ́ káwa náà ká ṣe kí ni káwa nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́. Okay, ẹ ṣé gan. Ẹ ṣé gan. But now, kí wá ní ṣíṣe báyìí? Kí ni next step? Ìyẹn ló kéré jù. Ṣé rí màá kọ́ bẹ̀yìn pé yẹ ká fún ẹ fún mi níta. Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Ìjó ọmọ mojí fowórọ̀ mi jó. Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Ilé eré lọmọ yẹn ti jáde. Òun nìkan ló wà lọ́wọ́ yẹ.
kò wá ní bàbá mọ́. Ìyá. A ṣàṣọrọ ọmọ tiwa because he has to travel out. Tó bá tiẹ̀ máa wá tẹ̀lé gan, it's not going to be immediately. Ó tó lẹ sọ ṣá. Sister mi, mo bá yín yọ̀. Ipò ọkàn yín ti ẹ̀ gbà láti tẹ̀lé yín lọ. I know, right? All the best o. Àmọ́ àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ yìí náà, wọ́n ń ṣọmọdé mọ̀. Mo attend wedding kan last weekend. Àtọkọ àti ìyàwó, bóyá 25, 26. You don't say. Wọ́n tiẹ̀ bá nǹkan ni bọ̀bọ́ yẹn ti ń ṣiṣẹ́. Girl yẹn audit. Very beautiful and young couple. Kí Sọmí tètè ṣe kíá kó wá mú ìyàwó ẹ̀ lọ. Àbí mi mọ plan táwọn méjì ní ṣá. Wo, ṣé kí n má tán? I am super proud of him. Extremely proud of him. That my only son is finally giving me a grandchild. I know, right? Bó ṣe ń ṣe mí ni wípé kọ́mọ yẹn ṣàrọ̀ra bímọ tó máa bí. Kémi gbà yẹn dání sọ̀wọ́ kí fi yẹn ṣeré ti tèmi. Tó bá ti wá lọ bọ́kọ ẹ̀ lóhùn, wọ́n máa bí mi fúnra wọn bẹ́ẹ̀. Sísá mi, ìyá ọkọ ìdí méjì. Èmi nìyẹn o. Wo pa ọmọ ẹ̀kọ́ fún mi ẹlẹ́rìí dòdò kan. Àánú máa mú bọ́ọ̀tù kan wá fẹ́ gbọ́n mi. Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Bímọ lọ́wọ́, bímọ kọ́lé, ọmọ ló máa gbẹ̀yìn. So good to have you. Ṣé kí n má parọ́ fún ẹ? Mi ì tẹ́ mọ̀ pé mo ṣì máa padà wá sí meeting yìí. Ọ̀pọ̀ ìgbà tí Honorable Julius tó pè mí tó ń jẹ́ kó yé mi pé ó wà extremely important fún mi láti wá. Torí tí mi ò bá wá, àwọn other investors wọn ní fẹ́ take care serious ló jẹ́ kí n wá. So báwo wà ní things? I dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run and how's work too? Oh, fantastic. Before I forget, mo mà ti fẹ́ rí yín tẹ́lẹ̀ náà. Ṣé kò sí? Kò really sí náà. Èèyàn kan ló sọ ọ̀rọ̀ investment kan létí mi ni. Wọ́n ní ó máa dá kí n fi lọ yín, kí n fi tó yín létí. What is it all about? They are young guys, young tech startups. So and they are looking for investors. Kí lorúkọ business náà, reinvestment wo? Third pay ni no, but wọ́n máa ń pè ní QBest no. Third pay. Orúkọ yẹn ò sound familiar rárá. Yeah, that's right, because they actually knew. Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. So, what do you think? For me, I feel it's a good investment if we can give it our best shot. Ẹ̀yin dẹ̀ mo feel pé ẹ lè handle ẹ̀. Ṣé o mọ̀ nǹkan? Ṣé o mọ̀ pé mo trust ẹ? And I believe in you so much when it comes to investment and so on. Yeah. Have you done your findings? Or let me say, do your findings. When you do your findings and you know and convinced that we can do it, I don't have a problem. Definitely, you would like it. Because mo jókòó náà mo ti ṣe visibility study mi. Mo dẹ̀ wò pé ẹ̀yin gangan they fit láti handle it. So, and I trust you, sir. Ó mọ̀ pé àwọn Yorùbá máa ń pòwe kan wípé òkìtì àkọ́tà kò ń ṣe number one fọ́bọ̀, you understand? Téèyàn bá ń deal pẹ̀lú ọmọ, regardless of the age, tọmọ yẹn bá dẹ̀ ń deliver, ó bring investment proposal wá, èèyàn fowó sí, owó dẹ̀ yield, why then you need trust ẹ̀? So lórí eléyìí, all I want you to do is this: do your findings, check it out. If it's okay, then let me know. At the same time, gbìyànjú kó sọ létí Adéoyè too. Okay. All right. I'll do that. All right. Wo. Jẹ́ kí mi máa lọ. It's a problem, sir. O ṣá wà oge. Mo ń try, mo ń ṣe díẹ̀. Kó bá mi kí ìyàwó ẹ̀. So that they can monitor you and the baby's growth very well and give you adequate care. Yeah?
Okay, what's your plans for tomorrow? Kí ló fẹ́ ṣe? Mi ò rí ẹmọ ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́la. For tomorrow? Yes, ma'am. Oh, beautiful. Darling, mo feel pé ó yẹ ká lè enroll Bẹ́wàjí sórí HMO wa, right? Nǹkan tó yẹ kó lè find out fún rẹ nìyẹn, so why asking me? Don't worry, Ola. We'll go together. We will enroll you on our HMO, okay? Oh, thank you so much, Yeah. ma'am. I'm actually thinking maybe we should. Have you booked your ticket yet? Yes, sir. Nǹkan tó yẹ ká máa discuss nìyẹn, not all this. What people are talking about. Yes, sir. Excuse me. Ọmọ Bẹ́wàjí. Don't worry. Okay. Wo ìbejì lèmi fẹ́ kó bí fún mi o. Yes. Ìbejì. Of course. Àyà mi gbà, ẹ̀yìn mi gbé. Ẹ̀wà, epo, gbogbo nǹkan tó máa fi ń ṣe orò fún ìbejì kò lè wọ́n mi láíláí. Àwọn ìbejì mà ní wàhálà gan-an. Èmi náà mo ready fún wọn. The double the trouble. Double the blessings. Oh. All right, ma'am. Mo fẹ́ ṣe smoothie fún mi. Okay. 5 different fruits. So Mommy, you're so kind. I'll be back. Thank you so much. All right, my love. All right, ma'am. Òwúrọ̀ mi jó, ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Mi jó, ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Bímọ lọ́wọ́, bímọ kọ́lé, ọmọ ló máa gbẹ̀yìn. DNA? Yes. But why? Of course. I lè ṣe prenatal paternity test. Fún oyún? Ìyàwó mi, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Àwọn ọmọ ọ̀sìn tó jẹ́ pé they can do and undo. Well, let me tell you one thing. A ní láti wà extremely sure wípé oyún inú ẹ̀ wípé tiwa ní ká tó máa tọ́jú ẹ̀. I understand. But mo ti tẹ ọmọ mi nínú dáadáa. Mo ti béèrè lọ́wọ́, ó dẹ̀ sọ fún mi wípé òun nìkan ni boyfriend girl yìí. Ìyàwó mi, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Let me tell you, obìnrin nìkan ló lè sọ ọ̀rọ̀ ẹ̀ wípé ọkùnrin ẹyọ kan lòún rí àbí kó jù bẹ́ẹ̀ lọ. I get that one also. But how do you expect her to feel? Nígbà tá a bá sọ fún pé a fẹ́ ṣe a prenatal test fún nísìnyí, will she get angry? I mean, who cares? See, actually, make us sort tèmi ni. And that's my opinion. She jẹ́ kó bímọ tán. Tó bá bímọ tán, then we cannot do DNA for the child. Yes. Well, baby, make us sort tèmi ni. Mo kàn sọ tèmi ni. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó bímọ náà ká tó máa ṣe DNA, please. No problem. But don't say I didn't tell you. Are you sure? Kọ́ tèmi ń rò nìyẹn sister mi. Wípé so that ẹ lè monitor ẹ. Ẹ dẹ̀ lè provide more care fún. The thing is, mo bí Mákindé ṣe máa take care. Ó máa take care dáadáa. Ẹ má worry. Kò ṣàṣe inú yàrá kan ni gbogbo yín fẹ́ sùn sí. Ẹ wá lábọ̀rọ̀ wọn máa tún ẹ̀ mọ bó ṣe máa take care. Anyway, màá bọ́kọ mi sọ. Màá bá sọ. Ó better kẹ́ bá wọn sọ because that's the best thing. Ẹ lè mójútó àwọn fruit tó máa jẹ, àwọn kíní. Ẹ lè mọ bẹ́ ṣe máa tọ́jú nǹkan yín dáadáa. Ó tọ́ ló sọ. Ṣé wá ń gbúrò ọkọ ìyàwó báyìí? Wọ́n kúkú ń gbúrò ẹ̀. Bẹ́ẹ̀mi ṣe ń bọ̀ bí báyìí, èmi àti ẹ̀ lájọ sọ̀rọ̀ lórí fóònù títí. Ẹ bá ní pẹ́pẹ́ síbo mò ń lọ. Mo ní mò ń lọ kí àǹtí ẹ̀. Àwọn oníkì báwọn kí wọn, my favourite aunty. Mo ní màá jíṣẹ́. Ó ṣe o. Sọmi. Àwọn aráàlú UK ni o. Sámi èyí tẹ wá yìí sí ó láwọn aṣọ kan tí mo ṣẹ̀ṣẹ̀ gbédé tó wà ń sàlẹ̀ jà lọ́wọ́. Mi ò lọ boutique, mi ò lọ sàlẹ̀. Mi ò lówó.
Sister mi tí ní ẹ̀sán wọn sí. Mi ò lọ. Èyí tó ṣe láti gbèsè ló dá sí mi lọ́rùn. Mi ò lọ o. Kò ní ìdíkẹ́yìn ìsanwó fẹ́ mi. Máa pé ń lọ mi. Ó gbádùn. Ojú ogún parara. Máa send wọn ní invoice. Sister mi ẹja lọ. Mi ò lọ sálẹ̀. Ẹja lọ sí. My love, díẹ̀ ló kù o, mo kàn fẹ́ káta ẹyin dín dáadáa nù. Wà nìkan. Mo ti fẹ́ ṣetán, díẹ̀ báyìí ló kù. There's something tí mo fẹ́ fi tell you létí o. I just thought you should know. What is that? Sit down. It's about Bella. What about her? Èmi wò pé kó máa gbé lọ́dọ̀ wa níbí báyìí. Kí ni reasons ẹ? Why? So that màá lè mójútó dáadáa fún ara mi. Love. Irú àmójútó wo ló tún kù tó fẹ́? After all, o ti register ẹ̀ sí under HMO fún antenatal. But èmi fi pé tó bá gbé bíbá yìí, má lè monitor òun àti ọmọ yẹn dáadáa. Love. I just want her closer. Ọ̀dọ̀ màmá ẹ̀ ló wà. Ó máa rí ìtọ́jú bẹ́ẹ̀. I know. Ojú olójú ò lè dàbójú ẹni. Don't forget, she's carrying our own baby. It's actually the baby gone that I'm concerned about. And that's why I want her closer. All right. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ ni. She can come. Thank you. I love you. Jẹ́ lọ wa tayo ó máa tó jí. Baby, má bínú. Mo dẹ̀ tètè bẹ̀rẹ̀ o. Mi lè ní pé kí Bẹ́wàjí kó má gbé lọ́dọ̀ yín o. Reason because ṣẹ́rí oyún tó wà nú ẹ̀ ẹ̀yin lẹ ní. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ mọ̀ pé tó bá ń gbé lọ́dọ̀ yín ẹ máa bá mi take good care of her. Oh sure. Àǹtí ṣe mọ̀ pé kò ní wájú kò ní lẹ́yìn. She understand. Àmọ́ kí n tọ́jú ọwọ́ ẹ̀ fún yín ẹ máa ṣe necessary things ẹ máa tọrọ ẹ̀ tí ẹ pé màá lọ sọ fún gbogbo àwọn family bàbá ẹ̀ wọ́n máa mọ̀ pé ẹ mọ̀ pé kò ṣe pé mi nìkan náà mo dàbí ó ní family bàbá ó dẹ̀ ní family ìyá. She understand, so ẹ máa ṣe proper thing kó tó di pé mo máa jọ̀wọ́ ẹ̀ fún yín. Àná mi ẹ ṣé mo really appreciate it. Ṣé rí tẹ́ bá wo èmi àti ìyàwó mi ẹ̀yin náà máa rí pé a kì í ṣèyàn yẹpẹrẹ ọmọ Yorùbá tí àṣà àti ìṣẹ̀dẹ̀ yé yékéyéké ni wá gbogbo nǹkan yẹn pátápátá a máa ṣe. Ma appreciate it. Madam, Eshegoni, I just want to appreciate you and tell you that Sherry, woman to woman, money principle kan, èmi ò feel po right tí ìyàwó bá wà nínú wọn kó máa kígbélé wọn lórí. Kódà. So, àmú mi kí Bẹ́wà bímọ tán. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ó máa rúre. Ó máa sọ. Ó tiẹ̀ máa rúre, ó máa sọ ọ́rẹ́ ni lágbára Ọlọ́run ọkọ mi. Ẹ wá gbádùn mi tó. Bẹ́ẹ̀ ni, gbogbo nǹkan tó yẹ ká ṣe lórí ẹ̀ la máa ṣe pátápátá tí ò ní kú. Mo máa appreciate it. Iṣẹ́ ti gbọ́. Mo máa appreciate it. How are you? Ẹ wò, àǹtí, kákan máa ẹ mọ̀ àwọn ọmọ ọ̀sìn yìí, ó lè ní opinion ti tiẹ̀. Oh, sure. Bẹ́wàjí, kí ni opinion ti tiẹ̀? What do you want? Olúwa òkè nǹkan tẹ́ bá ti sọ náà ni. That's it. Ẹ ṣé àǹtí. God bless you. Ẹ ṣé gan ni. I love jewelries a lot. Kò sí any amount tí mi ò lè fi ra jewelries. Èmi gan mọ̀. Kò sí tí mi ò lè fi ra nǹkan o. Kò bá jẹ́ gold o. Kò bá jẹ́ costume o. Wow, this is so beautiful. Oh, you like it? I love it. Oh, You can have it. Ma? You can have it. Ó ní earring, jẹ́ kí n wá earring ẹ̀ náà. Ma, ẹ dash mi. Of course. Ṣé ẹ bá ìwá earring ẹ̀? Mummy, ẹ ṣé. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe?
Ó fẹ́ kúnlẹ̀. Pẹ̀lú mi nínú ẹ. Ah. Má bá ẹ jà o. Má bá ẹ jà. Don't do that. You know you're my daughter, right? Yes, ma. Anything you want, just tell me. Let me see. Bring your hand. Let me see. Wow. Aha, beautiful. Mo fẹ́ wá ring yẹn fún ẹ. Mommy, thank you so much. If you kneel down, má bá ẹ jà. Anything you want, just tell me and you have it. Wear this ring. Let me see. Let's see. Hey, beautiful. Very beautiful. Aha, check why ring. I should have this one too. Yes. Wow. Anything tó bá ti fẹ́, you just tell me and you have it. Anything at all. You know you are my daughter. Yes, ma. Do you know that? Very good. Aha. Thank you so much. I think you're going to love this. Here. I'm really too confused. I treated this girl like my own child. Mo tọ́jú ẹ̀ ju ọmọ bíbí inú mi lọ. She'll drive my cars. I'll gift her expensive jewelries. I did everything for her. I even bought her a car with my own money. Well, coach, you know, you'll be more corny. Wow. I have never been so happy like I was in my entire life. Èmi. Morounkeji. Má tó bí ọmọ yẹn. He looked so much like Sami. So much. Ọkọ mi ò tiẹ̀ wulẹ̀ bá mi sọ̀rọ̀ DNA mọ́ because DNA lè DNA àfojúrí ni. Ẹ ti dé mi. Ìyá ọmọ. Ẹ kúlé ma. Káàbọ̀ bá wà ní. Ẹ wò ọmọ yìí ó stress mi gan. Kò ṣe ní stress yẹn. Nígbà tẹ lọ látàárọ̀. Déèdè mo wá ń lọgi mú. Ọkọ mi. Èmi gan mọ̀ pé mo máa pẹ́ tó yẹn. Kí lẹ nílé bí ń pa mí o. Kí ni wọ́n fẹ́ jẹ? Anything. Mo ṣe rice àti ẹja pepper soup anyway. Bàbá ọkọ ẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ jẹun tó ń sìn ní kó tó wọlé. Rice àti pepper soup. Yes o. Good. Tẹ́lẹ̀ nǹkan mo fẹ́. Ṣùgbọ́n àkọ́kọ́ freshen up kó tó wá jẹun àbúrò fẹ́ jẹun sìn. Ẹ jẹ́ sáré lọ freshen up. Ẹ ó yá. Ọkọ mi. Ẹ wojú ẹ. Ọmọ yìí máa fún lábàrà. Morounkeji mi. Ọkọ mi. Àbẹ̀kẹ́ ọkọ mi. I missed you so much. Mo wá ń nọgi mú. Tá fi bímọ. Tá fi ṣèkómọ. Ò yọjú. Ọmọ yẹn tún pé 1 year old. A ṣe birthday rẹpẹtẹ fún. Mo ní kó wá máa sanwó tíkẹ̀tì. Ó máa yọjú Sànmí. O busy. Jọ̀ọ́ ṣojúwe tó ń ka yìí lọ ni. Hey, Sànmí. Are you not telling me pé o kì í lọ on break rárá? Or you don't have the weekends to yourself? I'm saying that you can come any of those weekends. UK is just 6 hours. Okay, maximum 7 hours if you have a stopover. Wàá máa rò yìí náà ló ń sọ ní gbogbo ìgbà. Màá máa rò yìí náà ló ti ń sọ fún mi láti jọ́ yìí. Hold on. Ṣé bó sọ fún mi pé like ọmọ yìí? So why are you behaving this way? Ó wà lára ẹ̀. Á tó ẹ tì. Dádì ẹ wà. It's fine. Ẹ gbà mí. Ṣé ọwọ́ tèmi ló ti wá fẹ́ máa bèrè ìyàwó ẹ̀? Ọmọ ló lè bèrè lọ́wọ́ èmi o.
àwa nìyẹn o. Keji is not going anywhere. Listen to me, my love. Keji is mine and mine forever. Kí wá tí ìyàwó ẹ kẹjọ lọ bímọ mi. Yes o. Ọlọ́run wà pẹ̀lú ẹ, òun fọlọ́run ṣọ́ ẹ o. Ò ní ṣìṣe o, ò ní ṣìkà o. Jọ̀ọ́ torí Ọlọ́run. Consider what I told you. Don't worry. I will pay. I will pay for your ticket. Mo kò fẹ́ rójú ẹ, mo dẹ̀ fẹ́ kó wá fara mọ́ ọmọ ẹ náà díẹ̀. Ṣó ti gbọ́? All right, son. I love you. Bye-bye. Sister mi, if I'm not mistaken, ṣé kò ti pé ọdún méjì tọmọ yín ti lọ? It's almost 2 years. Èmi rò pé Sanmi fẹ́ fọmọ yín mọ́ o. But mo bí. Ṣé mi ò bí ni? Ó dẹ̀ sọ fún mi pé òun like ọmọ yìí. So why the behavior? Ṣé kò ṣe àwọn ọmọ ọ̀sìn? Because tell me why he's always unwilling to come home. Tá bá tiẹ̀ sọ̀rọ̀ pé okay bóyá kọ́mọ yẹn wà àbí nǹkan kan, kó dẹ̀ ṣe pé ó máa ná owó kankan láti fi wálé. Mo tiẹ̀ wá sọ, ká tó wí ká tó fọ̀, á lóun busy, òun busy. Sister mi, I don't think he likes her again o. Bóyá ó dẹ̀ ti rọ́mọ mi lọ́hùn. Àbí torí tó bá nífẹ̀ẹ́ ọmọ yẹn, á ti ní kó wá. Àbí kóun fún rẹ̀ gangan ti wálé. Àní mo ní àbí kì í ṣe visa fún mi. Kì í ṣe visa fún mi. Kí ni bàbá ẹ wá sọ? Ó ní rárá o, kì í fi sílẹ̀ o. Ó padà wí pé bóyá mò ń force girl yẹn hàn ní ìmí ní wípé after all ẹni tó níyàwó ò tí ì sọ pé kó wá for now. Bàbá ò dẹ̀ parọ́ ń tòótọ́. Ẹ ń force. Ó máa dà wípé ẹ ń force. But kí ni mo wá fẹ́ ṣe? What do I do? Ẹ máa fi lẹ̀ ni. But that's not right. Mi ì fẹ́ kọ́mọ yìí bẹ̀rẹ̀ sí ní rìnrìn òkúnrin. She's still young. Ṣé o rò bóyá ó easy ni kí partner èèyàn wà overseas for 2 whole years? Ọmọdé lọmọ yẹn náà. Sister mi, ẹ̀ẹ́dẹ̀ lọ́mọ mi tẹ́ fẹ́ gbé fún báyìí. Torí kí la wá fẹ́ ṣe sí ìgbà tẹ́ni tó fẹ́ tó lóhun ò wálé tó dẹ̀ ní kóhun náà máa wà kí la wá fẹ́ ṣe sọ́rọ̀ ẹ̀. Ó dẹ̀ bá mi bá àbúrò ẹ̀ sọ̀rọ̀. Sanmi tí mo pè tí ó gbé fóònù mi ọjọ́ ló gbé kọ́ọ̀lì tèmi gbẹ̀yìn. Àmọ́ mo ti gbọ́ yín kó má dà pé ẹran mi ṣẹ́ mo kọ́ṣẹ́ sí yín lọ. Màá pè é. Ó wá di Saturday màá pè é lórí fóònù. Má wá ga báyìí o. Báwo wá lọ́rọ̀ tèmi àti yín jọ sọ? Tó kọ́ bá mi bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ náà. Tó bá bá sọ̀rọ̀ màá dá ẹ lóhùn. Ẹ tún fẹ́ gbé mi ní condition ni sister mi. Máa pọ̀ ọmọ yẹn kó wá bá mi ṣe màtẹ́lẹ̀. Sweetheart. Báwo níbi tó lọ? Bẹ̀rẹ̀. Tráfíkì yẹn kọ̀ pọ̀ díẹ̀ lórí tí mo náà sọ. I know, right. Oh God, mo fẹ́ rest díẹ̀ nù tètè ní nǹkan ṣe. That reminds me. What's that? Roti. She was speaking to me about a certain investment. Tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. She said something about Q best? Abẹ́yìn náà ti gbọ́ pa ẹ̀. Mo gbọ́ ń pa ẹ̀. Ṣé wọ́n ṣe pẹ̀ tí kówó sínú? Èmi. Ó ti ẹ̀ jẹ́rìí mi. Anyway, mo ti ẹ̀ trust yín náà. Ẹ̀yin ìfowó tí yín ṣe eré bẹ́ẹ̀. Because when she started it, she just started talking about Quebec, so is this, so is that, ó ṣàràkúnlé gan. Tí bá sọ iye tí àbúrò mi lọ kó sí kinní yẹn fún yín, ẹ máa kígbe hà ní. Hà yẹn gangan ni. Àánú ẹ̀ ṣe mí. Kó jẹ́ wà careful. See, Ponzi is Ponzi. Kò sórúkọ tán lè fún. Èmi kúkú mọ̀ kankan pa. Èmi tèmi nígbà tí kò wọ tèmi sí báyìí tí mo dẹ̀ ṣàjọ ti tán. Àánú ẹ̀ máa ń ṣe mí o. Ó ṣàpọ̀nlé ló ń sọ̀rọ̀ ló ń sọ pa ẹ̀. So, what's up? Kí ló wá ń ṣẹlẹ̀? Màá lọ dáná nǹkan fi rest díẹ̀ ní Mo dẹ̀ ti wá mísẹ̀. Ọlọ. Ẹ̀yà àná mi, bá ṣe jọ sọ̀rọ̀ yìí kọ́ lélẹ̀ yìí o. Ẹ jẹ́ nsọ nǹkan fún yín. Ṣe rí bẹ́wà àjítẹ́rí yẹn, ọmọ oníbi níran ni. Nǹkan tá a dẹjọ́ sọ kọ́ ni gbogbo nǹkan tí ó ṣe ń ṣẹlẹ̀ yìí. Ó ní ìyá, ó ní bàbá,
bí ò tiẹ̀ ní bàbá láyé ó lẹ́bi bàbá ó lẹ́bi ìyá náà. bẹ́ẹ̀ ṣe sọ fún mi the last time nìyẹn nígbà wo nìyẹn. ó dáa mama expecting. kò burú mo ti gbọ́ yín. Love? Ta ló pè ẹ́? Màmá bẹ̀ wá. Why? What? Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni. Èmi máa suggest pé ká lọ rí wọn. Jẹ́ ká lọ rí wọn lọ́la. Auntie, uncle, ó dà pé bóyá torí pé ẹ rí pé mo ní small stature ẹ fi hàn pé mo mọ nǹkan tí mo ń ṣe. Kí lẹ ń bá mi sọ yìí lọ́jọ́ kìíní àná tẹ wá sínú ilé mi kí lẹ sọ fún mi ẹ sọ fún mi pé tọ́mọ mi bá ti bímọ tán báyìí gẹ́lẹ́ báyìí lè máa ṣe every other thing tó yẹ kẹ́ ṣe lórí ẹ̀. ṣé fi pé mi nìkan ni mo bí ni èmi nìkan kọ́ ni mo bí ó lẹ́bi bàbá ó lẹ́bi ìyá tó ń béèrè lọ́wọ́ mi pé ta ló bímọ fún. And it is over 1 year. Àǹtí mo rántí pé ilẹ̀ sọ fún mi ní the last time tẹ́ kọ́kọ́ wá sínú ilé yìí pé kò dá kó máa pariwo lọ́mọ lórí tó bá ṣẹ̀ lóyún tó bá bímọ tó báyìí. A máa pe sọ ní àdé a máa pe gbogbo èèyàn tó máa bá wa yọ̀. Ẹ jọ̀ọ́ mi ì rọ́kọ mi ì rówó orí mi ì rí anything. So kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kú ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí ọmọ mi ì fi bí ọkùnrin rárá. Tí ẹ bá mọ̀ yìí pé ẹ fẹ́ fẹ́ please. Just let me know. Madam, Sherry, at this point, tẹ́ bá bínú jù báyìí lọ, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. But Sherry, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo kò fẹ́ bẹ̀ yín wípé ẹ kò ní sùúrù díẹ̀ fún mi. Mi bá kò tẹ sọ, ẹ ní kí n ní sùúrù, how, when? Ẹ má bínú. A nífẹ̀ẹ́ ọmọ yín o. A nífẹ̀ẹ́ gan. And ẹ̀yin náà máa rí wípé à ń tọ́jú ẹ̀. Ẹ jọ̀ọ́ àǹtí, ẹ kọ́kọ́ dákẹ́ bẹ̀ yẹn náà, ẹ ń tọ́jú ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé yà ń jẹ ọmọ mi ìgbà tẹ wá sínú ilé ìtọ́jú pé fẹ́ ni? Ṣé ẹ rọ́wọ́ tọ́jú lára ẹ ni? Kí lẹ ti rí mi ìyá ẹ̀ gan sí? Kí lẹ sọ fún mi? Ẹ rọ́wọ́ tọ́jú lára ẹ, what's my business with that? No, madam, ó dà pé ẹ ń gẹ̀tẹ̀ wrong. Okay. Nǹkan tí ìyàwó mi ń jọ láti sọ, ó ní pé ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣe ibi tá à ń lọ. Kò rí lè tó ibi tá ti ń bọ̀. Really? Yes, Just a little time. Kí ló ń ṣe yín people yìí? Little time. The other time tẹ wá bá mi nulẹ̀ little time lẹ́sọ. Ẹ sọ fún mi kó tó bá bímọ. Yes. Okay? Sherry, madam, ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan. Okay? Pé ẹ bá bínú ó tó bẹ́ẹ̀. Ó tó bẹ́ẹ̀ yẹ́. Torí kéèyàn náà fi náà jó rẹ̀ ó tó fi jọmọ lákejì bọ́. Sherry, ìfẹ́ ta ní sọmọ yìí. Tó bá ṣe pé èèyàn lè mẹ́ṣọ̀ ẹ̀, ó pọ̀ gan-an. Ẹ jọ̀ọ́ ẹ kò ní sùúrù díẹ̀. Sherry, honestly, mo kò máa bẹ̀ yín ni. Ọgbọ́n kan tá à ń sọ yìí náà, it's just a matter of Ẹ jọ̀ọ́, àǹtí, ọmọ yín ńkọ́? Oh, he's still in the UK. Ṣé ń kàwé lọ́wọ́ ni? Really? Really? Ọmọ yín wà ní UK. Ẹ dẹ̀ fọmọ mi síbí báyìí. Sherry, madam. Ṣé yóò kí n mọ̀ pé distant relationship kò kí work ni? The other time tẹ́ ẹ sọ fún mi pé lọ ṣe masters lọ́wọ́ yẹn mo sọ fún yín mo ní ṣọ́jọba lọ ni. Ẹ má bínú. Ẹ kò fún wa little time. Sherry, little time tẹ́ máa fún wa ipò tó gbà tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀. Gbogbo ẹ̀ dẹ̀ máa wà òkè. All right. Ṣé gan ni? Ẹ ṣé mo ti gbọ́. Good. Olasunmi, listen to me and listen good. If I am your father, you have to listen to what I have to say. Now, ọmọ yẹn, kí ni intention ẹ sí ọmọ yẹn gangan? I want to know. Ṣé o fẹ́ fẹ́ ni àbí? Yes or no? Ṣé o fẹ́ fẹ́ ni àbí rárá? Tó bá ṣe pé o fẹ́ fẹ́ ni, a máa lè mọ̀ gbésẹ̀ tá a máa gbé gẹ́gẹ́ bí òbí. Tó o bá dẹ̀ nífẹ̀ẹ́, let me know. Olasunmi, no. Mi ò fẹ́ gbọ́ story kankan. Question tí mo bí ẹni kò dá. Ṣé o fẹ́ fẹ́ ni àbí no? Period. Nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Tó o bá fẹ́ fẹ́,
Check him on so that preparation tàbí nǹkan tó bá lẹ́tọ̀ọ́ a máa ṣe. Tó bá dẹ̀ ṣe pé o fẹ́, let me know. Yes, that is what I want to know. Yes or no? Kí ni ń bá wí, kí ni ń bá sọ, ìkẹ́ni èkìndí méjì kábànújẹ́. Kí ni ń bá wí, kí ni ń bá ṣe, ìkẹ́ni èkìndí méjì kábùsẹ̀kún. Ìjó ọmọ mojú fowórọ̀ mi jó. Hello, sister. Ẹ bá mi kí abiyamọ pọ̀ kú ìtọ́jú. I'm well. You won't call? Ṣó ṣá ń gbọ́ news ṣá? News. Irú news wo nìyẹn? Ṣé owó tó fi sí Quebec àbí kílẹ̀ tí ń pè kọ́ tẹ̀ ń ṣe yẹn? Ṣé kò pọ̀ jù ṣá? Kí ló ṣe Quebec? Kí ló tẹ́ fi béèrè? Well, I was listening to the news. Mo dẹ̀ gbọ́ tó sọ pé ó ti crash. Ẹ tọ́rọ̀ yẹn sọ kò yé mi. Nǹkan tèmi gbọ́ lórí news ni. It would be nice if you cross-check yourself. Try and confirm it. Ó gé tì mí. Yeah! Quebec crash. Hello, ṣó ń gbọ́ mi? Hello? Mo gbé sẹ́fíìsì mi. Madam. Ṣé mo pé máa fọjọ́ ọmọdá mi yẹn mo máa fi sùn yẹn? Mo lọ́mọ yẹn máa ń replace ọjà because lọ́jọ́ Friday ká tó kúrò ń bì. Àkókò bóyá bíi 10 ni mo kà síbẹ̀ yẹn tí mo dẹ̀ mọ̀ pókè o 10 ló wà bẹ́ẹ̀. Nígbà tá a máa délé ní ìsìn tó jẹ́ Monday ìsìn, wọ́n ti di 12. Ẹjọ́ báwo ni méjì tó kù ṣe débẹ̀? Ṣọ́jọ́ fẹ́ débẹ̀ ni àbí báwo? Ṣé wàá mi kí ẹ pọ̀lùpọ̀ ẹ̀? Ṣé ayọ̀ màmá mi ṣí ẹ? Madam, kí ló ṣẹlẹ̀ ìgbà tí mo dé láàárọ̀? Ọ̀rẹ́ kọ́ màmá mi ṣí àmì. Ọ̀rẹ́ kọ́. Madam, kí ló ṣẹlẹ̀? Ó ti ẹ. Ọ̀rẹ́ kọ́ wájú mi. Ayé mi tèmi bá mi. Yé! Kí bẹ́ẹ̀ ti pa mí o. Yé! Olùwàṣánú. Madam, ṣe invest. Mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀. Sọ́ni ẹ̀ ń pẹ́ ni. Sọ́mọ́ mi ṣí ẹ ni. Wẹ́rẹ́ bẹ́ẹ̀ fọ́ ni. Yé! Olùwàṣánú mi o. Mo gbé. Wọ́n gẹ̀ẹ́tì mi. Gbogbo àwọn ọ̀tá mi rè. Mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ọkọ mi, you're welcome. Báwo wá ni? You won't believe that this Quebec àbí kí ló ti ń pe kíní. Do you know they crashed? Wow. Mi mọ why tí mi ò tẹ wá surprised about it. Èyí tó wá dùn mí fún gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Imagine sister rántí. She went to put a whopping 10 million naira into that sham. 10 million naira. I tell you. Owó tó yẹ kó fi stock ṣọ́ọ̀bẹ. Ó ń lọ fi sówó orí afẹ́fẹ́. Honestly, I won't lie to you. I've been so sad about this. Owó ọmọ yẹn mà ti lọ mà nìyẹn. Ṣé kí n má parọ́ fún ẹ? Òkú ẹni tó bá ti láìkì nǹkan ìfà. Ẹni tó bá ti láìkì owó ribiribi. Nítorí wọn máa ń rí ni. Àbí kí gbogbo àwọn kinní yìí. It's so sad. Sorry, ma. Yeah. Hello. How are you? Situation? Henry kan náà. I don't understand. Listen, má sọ fún mi pé Quebec ni. But listen, you're my financial advisor. You could advise me better. Báwo! Kí ni? Mákindé kí ni? Kí ló ṣẹlẹ̀? Hello? Financial advisor Makinde. Okowe. Will invest in Quebecs unknown to him. And he crashed. Really? We're talking about 200
250 million naira. Are you for real? He had an attack. He had a heart attack. And my husband died immediately. So, I should bury him. It was after the burial that the worst happened to me. I never ever imagined that sort of thing could ever happen to me. Wow. Yeah, my sincere condolences to this wonderful family. Mo bá ẹbí ìkẹ́dùn gidi gan, ẹ̀yin olóògbé á dá alágbára Ọlọ́run. And the reason why tí mo fi wà níbí báyìí lónìí is all about his will. And ma fẹ́ kí everybody wá ká listen bí will náà ṣe lọ. Olóògbé Mákindé Kòkà, wọ́n ní pé kí àkọ́bí ọmọ àwọn tó jẹ́ Sanmi Kòkà kó fi ọwọ́ mú ilé àwọn tó wà ní agbègbè Gbẹ̀rígbẹ̀ ìyẹn ní ìlú Ìkòròdú. Wọ́n tẹ̀síwájú pé kí àbígbẹ̀yìn àwọn tó ṣe Morounkeji Kòkà kó fi ọwọ́ mú ilé àwọn tí ó wà ní Island. Bóyá ọmọ ló fẹ́ fọ́. That is a mistake in every Canada. Kí ọmọ mi Morounkeji èyí tí ó jẹ́ àbígbẹ̀yìn mi ó fi ọwọ́ mú ilé mi tí ó wà ní Island ìyẹn ní Banana Island. Are you sure my daddy will not do these things under duress? At all, I think you know your daddy's signature very well. Yes, I do. You can see his signature here now. You can see very well. You know your daddy's signature very well. Can you see? You see, I'm Mama Rera. What did you just say? Oluwaseun, repeat yourself. Kí ló sọ sí? I'm sorry. You're sorry. You're sorry. I'm sorry. Daddy, son. Bẹ́yìn àgbàlagbà náà lè ní ọ̀rọ̀ onílé títí káfọ́ bèbú. Ṣọ́rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ́nà ló lé débi tó jẹ́ wípé ẹni kí n wá bá yín ní private apartment. Son. Sir.
Ṣọ̀rẹ́ àwọn àgbàlagbà máa ń pòwe kọ́ pé ṣẹ́ránṣẹ́rán ó máa ń léyàn kan tó máa ń jẹ́wọ́ fún. Àti pé téèyàn bá kú ẹni tó máa wọ èèyàn gbọ́dọ̀ fara pamọ́ fún. Sá ó ní ọmọ kan tèmi àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de. Ó kọ́ dédé pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lóun lóyún. Daddy. Ẹ fúnbìnrin lóyún ní ẹ̀ṣẹ̀. Son. Ẹ fúnbìnrin lóyún at this age. Kò release nínú plan wa rárá. Ó ti ṣẹlẹ̀. Daddy. Ọbẹ̀ gọ́mọ lọ́wọ́. Àwọn ìjọba ẹ̀nà. Ṣọ́bẹ̀ ó ti ṣe nǹkan tó máa ṣe ni. So now that, kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe sí situation tó wà lẹ́yìn? Son. Sir. Honestly, I don't know. And that's why I called you. Daddy sọ gbogbo ìgbìyànjú yìí lórí wípé kẹ́ bímọ mi lẹ́yìn ìgbà tẹ́ bí mi. Wọ́n rí wípé kò sí kankan tó work nínú wọn. Nígbà tó fún ọmọbìnrin yẹn lóyún, wọ́n mọ̀ pé ó rọ̀gì fún wọn láti keep it. At the same time too, wọ́n fi pé ó rọ̀gì káwọn sọ fún yín. He couldn't just bring himself to tell you. Nígbà tó wá bá mi, I now came up with a plan. Really? Yes, Daddy. But we will travel. That makes it even better. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé mo máa introduce ẹ sí yín gẹ́gẹ́ bí obìnrin tí mo fún lóyún. And tèmi bá ti lọ, ẹ máa tọ́jú ẹ. Son. Sir. But ọmọ màmá dàgbà. Ìwọ náà dẹ̀ ni ó máa ta àkókò tí ìwọ náà máa fẹ́ marry. Kí ló máa ṣẹlẹ̀? Daddy. Tá a bá ti dórí bridge yẹn, a máa cross it. When we get to that bridge, we will cross it. I mean, nǹkan tó wà very important nísìnyí ni wípé ká wá bá wa ṣe sọ fún mọ́mí wípé obìnrin kan wà níta tí mo fún lóyún. A jẹ́ pé màá ní láti rò dáadáa nìyẹn. Rò dáadáa. Dad, anytime I tell you anything, you have to decide now. Torí, a gbọ́dọ̀ pẹ́ lórí èmi. Tá a bá pẹ́ lórí èmi, ìṣèkèṣe àbáni níbẹ̀. Gbogbo ẹ̀ ṣe máa lọ nìyẹn. Okay, so kí wá ló fẹ́ ṣẹlẹ̀? Because honestly, I don't understand how this helps anything. Ṣé ẹ lè gbálé fún mi níta kí n má dá ṣe tèmi ni? Yeah, because why do you have to present me as your son's girlfriend to your wife? See, babe, let me tell you something. Should we go to one late for your own good? So you just have to work with us. How now? Make it make sense. John torí Ọlọ́run tó bá di ọjọ́ iwájú tí ìyàwó yín bá padà mọ̀ pé mi ò kì í ṣe girlfriend ẹ̀. How do we deal with that? Come on, wo ọ̀pọ̀lọpọ̀ sọ pé tá bá ti débi ìlú ká fò, tá bá dé bẹ́ẹ̀, tá bá dé bridge a máa cross ẹ̀. Well, I'm not convinced. Yes, I'm not. Gbogbo bí ṣòrí gbogbo nǹkan tí mò ń try láti ṣe fún àǹfààní títí ẹ náà ni.
tó bá wò ìwọ náà sọ wípé inú mọ́mí ẹ̀ ò lè dùn láéláé tó bá mọ̀ pé àgbàlagbà bí èmi máa ń lọ lóyún fún. Àmín. Tó bá wà rí pé gbogbo ẹ̀ náà ṣe ń lọ létòlétò náà ni. I might as well just get rid of the baby. Yeah. No, Iwaji, no. Ṣé kí n má parọ́ fún ẹ? Oyún yìí, mo fẹ́ ju gbogbo nǹkan tó wà nílé ayé yìí lọ. Ṣorí jẹ́ sọ fún ẹ. Kí láǹfààní téèyàn bá fi gbogbo ilé ayé téèyàn fi ṣiṣẹ́ tó kówó jọ? Mi ìfẹ́ kí nǹkan kan ṣe oyún yìí o. Mo fi ọmọ ẹ gan ni. Buy idea pé kí ẹ máa introduce me as ìyàwó girlfriend ọmọ yín doesn't make any sense to me. Jọ torí Ọlọ́run, jọ. Sherry, bá ṣe dàbí ọgbọ́n ni ẹ láàrin mi àti dádì. Bí pé ká ṣe bí ẹni wípé mi ni mo fún Bẹ́wàjì lóyún. Mommy. He was only trying to clear everything. Wọ́n act ni. Mi mọ̀ pé báyìí ni dáàdì máa ṣe ṣe. Makinde. I'm so sorry. Mommy, I'm sorry. Mommy, I'm sorry. Makinde ti gbà mí, Makinde ti gbà mí. Bẹ́ẹ̀ni ma, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mọ́ mi. We are sorry. Ọlọ́ba ni mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú sí wa. Please ma. Mommy, like I said earlier, we all thought we were fulfilling your wishes, Mommy. We thought we were doing everything just to align with what you want or always wanted. Makinde bá sọ fún mi. Makinde bá sọ fún mi pé òun fún obìnrin lóyún níta. Má gbà. I once told him to go and try. But I'm ọmọ lójú méjèèjì. I told him. I said, look for another person and try again. He said no. Kò kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí ló dùn mí. Zomi, ọlá Zomi. Mo ròyún ẹ̀ fóṣù mẹ́sàn-án, mo bí ẹ̀ ó dé dàbí báyìí. Betrayed the love and the trust. I'm sorry. You, my son, that you can do this. God. Sọ mímu ìwọ àti àwọn girls yẹn tẹ ṣáàjọ máa ń bára yín ṣeré yìí ẹ ṣáàjọ torí Ọlọ́run tó bá ti lọ fún náà ẹ má ṣe o. Mommy, kí n tún lọ fóbìnrin lóyún lásìkò tí mo wà yìí. Ó lè fúnyàn lóyún now after all òun ṣe ọmọ kékeré. Are you a baby? Ṣé ọmọdé ló ṣe ń pẹ́ra ẹni? It happens now. Well, Mommy, mo mọ̀ bọ́ ẹ. And tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn there's no big deal. You just keep calm, bring the baby to me. I'll take care of the baby and I'll take care of the mother. Okay? Mommy. Yes. Why they continue life? Oh, damn, mo ti gbọ́ yín.
But nǹkan tí mi kàn fẹ́ kẹ́ mọ̀ ni wípé àti gbéyàwó kò le owó ọbẹ̀ ní ṣòro bẹ̀ ọmọ mi. Èèyàn ṣáàtì àbí? My dear, there's no big deal in it. Tó bá ti ṣẹlẹ̀ má jẹ́ kẹ́rù báyìí ṣáàgbé wá bẹ̀ mí tèmi. Ó mọ̀ wípé ohun èmi náà láti bímọ púpọ̀ but àkọsílẹ̀ Ọlọ́run ti dúró. So bó ṣe wà ń sìn yìí ni pé ìwọ ṣáàbímọ jọ fún mi kò bá jẹ́ 2, 3, 4 gbé wá bẹ̀ mí. Ààrẹ nǹkan fi ṣe kejì ni. Ìjó ọmọ mojú fowórọ̀ ìjó. Since the discover iná ń sìn. Ẹ̀bá mi kí abiyamọ kó tún ìtọ́jú. Ìjó ọmọ mojú fowórọ̀ ìjó. Ọ̀rẹ́ dáàdì mi ti ẹ̀wò pé bóyá kí n pè wọ́n lórí àwọn nǹkan tá à ń try láti solve lọ́wọ́ bí mo fẹ́ gba permission bóyá ká. Ọmọ ló máa gbẹ̀yìn, ìbò kọ́lé aláàbá. Ọmọ ló máa gbẹ̀yìn. Life. Teba. Take her jáde. No problem. We will leave. But then come to my very We will leave. I shall talk to you alone and everything. Please. Joe, we are sorry. I don't do you alone. I took you like my daughter. I'm sorry. I took you like my daughter. Where do you want to go to now? After all, we've all been living together like a family. So, where do you want to go? Morounkeji, that girl, she was not. She don't have to be born into all of this. And she's mine. You think I'm going to allow you to take her away? Oh, life. God. Mrs. Wurala Koka, I understand your plight. Mo mọ̀ pé kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ yẹn gangan ló ń dùn ẹ́. But the fact that your son, whom you trusted so much, is involved. I know. Please, let me help you here. That's why I'm here. Morounkeji mi o, Morounkeji mi o, Morounkeji mi o. Morounkeji mi o, Morounkeji mi o. Morounkeji. Morounkeji. Morounkeji mi ni Morounkeji. Olùgbọ̀wọ́ mi tó tọ́jú mi ní kékeré. Gbogbo ìfẹ́ tí mo fi hàn ẹ́, ṣó yẹ kí o tún wá dà mí. Ó bá rántí ibi tí a ti bá bọ̀, rántí gbogbo ìyà wa tí a jọ jẹ. Olóògbé rántí ibi tí a ti bá bọ̀, ó dẹ̀ rántí gbogbo ìyà wa tí a jọ jẹ. Kí ni ń
bá ṣe ìkẹ́ni èkìtì méjì kábùsẹ̀kùn. Ìjó ọmọ mojú fowórọ̀ mi jó. Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Ìjó ọmọ mojú fowórọ̀ mi jó. Ẹ bá mi kí abiyamọ kó kú ìtọ́jú. Bímọ lọ́wọ́ bímọ kálẹ̀ ọmọ lọ́wọ́.